ilé ìjọsìn sínágọ́gù mọ̀ ti sọ̀rọ̀. Ilé ìjọsìn sínágọ́gù ó ti fọhùn síta o. Kí ló wí? Kí ni nǹkan tó sọ? Gẹ́gẹ́ bí ó ṣe jáde àti bó ṣe tẹ̀ wá lọ́wọ́, ilé ìjọsìn Synagogue Church of All Nations tí í ṣe ìjọ olóògbé TB Joshua ló mọ̀ ti jáde sọ̀rọ̀ nípa ìròyìn tí iléeṣẹ́ BBC gbé jáde láìpẹ́ yìí nípa olùdásílẹ̀ ìjọ ọ̀hún olóògbé Tèmítọ́pẹ́ Babátúndé Joshua tí ọ̀pọ̀ mọ̀ sí TB Joshua. Ilé ìjọsìn sínágọ́gù tó wà nílùú Èkó ni àwọn adarí ilé ìjọsìn sínágọ́gù tó wà nílùú Èkó wọ́n ní àwọn ò dá àwọn tí BBC fi ọ̀rọ̀ wá lẹ́nu wò páwọn ò dá wọn mọ̀, àwọn ò mọ̀ wọ́n o, kódà wọn kì í ṣe ọmọ inú ìjọ Synagogue Church of All Nations. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ìjọ náà fi síta léyìí tí ẹni tó jẹ́ adarí ẹ̀ka ọ̀rọ̀ aráàlú ọ̀gbẹ́ni Dáre Adéjùmọ̀ tó fọwọ́ sí, ó ní àwọn fi àtẹ̀jáde náà síta láti fọ ọkàn àwọn aráàlú mọ́ nípa ìròyìn tí BBC gbé jáde nípa ẹni tí í ṣe olùdásílẹ̀ ìjọ ọ̀hún, ìyẹn olóògbé TB Joshua. Iléeṣẹ́ ìròyìn BBC ni ó gbé ìròyìn kan jáde lọ́jọ́ ajé Monday nípa olùdásílẹ̀ ìjọ Synagogue Church of All Nations olóògbé TB Joshua. Nínú ìròyìn náà ni àwọn èèyàn kan ti ń fi ẹ̀sùn oríṣiríṣi ni wọ́n ti fi ń kan olùdásílẹ̀ ìjọ ọ̀hún. Àwọn ẹ̀sùn bíi àgbèrè, ìwà ọ̀daràn àti ìfipábánilòpọ̀ tí wọ́n fi ń kan olóògbé tó jẹ́ olùdásílẹ̀ ìjọ ọ̀hún TB Joshua. Àwọn èèyàn ti wá ń sọ oríṣiríṣi ìwòye àti èrò tiwọn lórí ìròyìn tí iléeṣẹ́ BBC gbé jáde tí wọ́n fi ń fi ẹ̀sùn oríṣiríṣi kan olóògbé TB Joshua tí í ṣe olùdásílẹ̀ ìjọ Synagogue Church of All Nations. Ní báyìí ẹ̀yin náà fi èrò tiyín, ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa lórí ìròyìn tí iléeṣẹ́ BBC Yorùbá tó gbé jáde yìí nípa olóògbé TB Joshua. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á o, a sì gbé yẹ̀wò.